ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa o. Pìtìpìtì ayé ti dé bá àwọn agbésùmọ̀mí o. Pìtìpìtì ayé gidi lélẹ̀ tó dé bá wọn yìí. Ṣé pé ará ìlú lè bínú tó léyìí? Àwọn ará ìlú ti bínú tán o. Tó bá jẹ́ pé báyìí ni àwọn ará ìlú ṣe yarí láti ọjọ́ yìí ni kò ní sí agbésùmọ̀mí kankan mọ́ nínú ìlú yẹn. Àbá má tẹ̀ ti gbúrò agbésùmọ̀mí kankan mọ́. Ẹ̀yin ènìyàn wa ẹ fẹ́ try nǹkan tí àwọn ará ìlú ṣe fún àwọn agbésùmọ̀mí tí ọwọ́ bà. Ṣé rí eléyìí tí ọwọ́ bà tí wọ́n mú báyìí, tí wọ́n mú ọrùn ẹ̀ báyìí tí wọ́n tẹ̀ mọ́lẹ̀, tí wọ́n fọwọ́ gbá ìgbà díẹ̀ mú báyìí, tí wọ́n gbá ẹpọn ẹ̀ mú báyìí, wọ́n fún ni bẹ́ẹ̀ ni máa fún pa. Àní sí àwa la máa gbára wa. Ẹ má máa fi ojú àánú wò wọ́n mọ́. Tí ọwọ́ bá ti ba agbésùmọ̀mí, àní kẹ́ ẹ ṣe kinní yẹn fún wọn. Àní kẹ́ ẹ ṣe kinní yẹn fún wọn tààràtààrà. Ṣé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn èèyàn máa ń sọ, ṣé ààrẹ Tinubu ló fẹ́ kúrò l'Aso Rock tó fẹ́ wá ṣa agbésùmọ̀mí kiri inú ìlú ni? Àwa fúnra wa la máa ṣèdájọ́ ọwọ́ gidi. Ẹ má ṣe fọ́nrán níbi tá a bá dé yìí. Ẹ má ṣe fọ́nrán ká lọ máa gbàṣẹ lọ́wọ́ gómìnà ni. Ṣé gómìnà ni wọ́n ń ṣe ní jàǹbá ni? Ṣé bí àwọn ará ìlú ni wọ́n ń kọjú sí? Ṣé bí àwọn ará ìlú ni wọ́n ń ṣe ní jàǹbá? Àwọn ará ìlú ni wọ́n ń ṣe lọ́ṣẹ́. Àwa náà ní kẹ́ jẹ́ kí á ṣera wa lọ́kan ní gbogbo inú ìlú, ní ìletò sí ìletò. Tí ọwọ́ bá ti bà wọ́n, ẹ wọ́ wọn sí kọ́rọ̀ kan, kọ̀rọ̀ ibì kan, kọ́nà kan, kẹ́ ká wọn mọ́ kọ́nà, kẹ́ ṣe kinní yẹn tààràtàrà fún wọn. Ṣe rí ní ìletò yìí, wọ́n gbìyànjú o, wọ́n gbìyànjú tí wọ́n gbá agbésùmọ̀mí yìí mú. Ẹ̀yin tẹ́ bá ti rí fọ́nrán yẹn, ó wà nínú tẹ́lígráàmù Àṣàkẹ́ TV. Ẹ̀yin ṣàgbọ́wọ́lé tẹ́lígráàmù wa. Ẹ lọ sórí ìkànnì tẹ́ wà yìí, Àṣà àti Ìṣẹ̀lẹ̀ Yorùbá lórí Facebook yìí. Ẹ lọ sí abẹ́ àwọn ètò wa níbẹ̀. Ẹ rí líǹkì tẹ́lígráàmù, kẹ́ ẹ gbé ọwọ́ lé, kẹ́ ẹ wo àwọn fọ́nrán tó wà ń bẹ̀. Ará ìlú ti jí lójú oorun o. Lẹ Yorùbá àwa ló kù, ẹ jẹ́ ká dìde ká gbára wa. Òkè Ọya ló ti ṣẹlẹ̀ o. Ṣé ẹ gbé àwọn wọ̀nyẹn tẹ́lẹ̀ àti múyàn mọ́lẹ̀ àti pààyàn yẹn kò jọ wọ́n lójú. Tí wọ́n mú báyìí, ẹnìkan gbá orí ẹ̀ mú, ẹnìkan mú lẹ́sẹ̀ báyìí, tí wọ́n dẹ̀ ń fọ́nrán yẹn ó le. Tó bá jẹ́ pé báyìí ni wọ́n ti ń ṣe fún wọn, ẹ wò orí ìkànnì Àṣàkẹ́ Telegram lẹ̀ ń wò ṣẹ́rí oríṣiríṣi àwọn fọ́nrán níbi tí ará ìlú tí wọ́n ti ń ṣe kinní yẹn fún wọn tààràtàrà ló wà nínú Telegram wa. Ẹ lọ bẹ̀ ẹ́ rí wò ń bẹ̀. Fídíò yẹn ó lágbára gidi ó ń re torí ìkànnì tá a wà yìí. Ó nìyẹn ṣẹ́ tí rí ní fi hàn wájú yẹn lọ. Ẹ ṣe kinní yẹn fún wọn tààràtàrà. Ẹ lọ sórí Telegram Àṣàkẹ́ TV, ẹ bá ń bẹ̀. Òun rèé akọ̀fihàn wá onífìrí torí ìkànnì tá a wà yìí wọn ò ní fara mọ́, wọn ò fàyè gba irú ẹ̀, àti lórí YouTube gan wọn ò fàyè gbà. Wọ́n gbà mú báyìí ni. Ẹ ṣe fún dáadáa. Àìmọye àwọn èèyàn tó ti padà nù. Àní tẹ́ ẹ bá ti mú wọn, ẹ má ṣojú àánú wò wọ́n. Gbogbo ẹ̀yin ọlọ́dẹ wa, gbogbo security ilẹ̀ Yorùbá tẹ́ ń wọ igbó tì wọ́n. Ẹ bá ti débẹ̀ bí àgbà tẹ́ ń lọ lẹ́kọ̀ọ́ fẹ́ ṣe fídíò. Tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ rí pé àwọn eléyìí àwọn agbésùmọ̀mí tààràtàrà ni wọ́n. Ẹ ṣe kinní yẹn fún wọn kẹ́ fi ṣòkú òru. Tá a bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe kinní yẹn fún wọn, àti ìṣètò àti gbára wa nílẹ̀ Yorùbá nìyẹn o. Tá a bá sì mú wọn tá à ń ṣe fídíò, ó yẹ gbọ̀dọ̀ ọlọ́pàá lọ. Láti pàtó ti gbé wọn lọ sọ àgọ́ ọlọ́pàá, ìdájọ́ wo lẹni tí wọ́n ṣe fún wọn? Tí wọ́n ti mú wọn lọ́dọ̀ ọlọ́pàá sẹ́ẹ̀, ìdájọ́ ò lẹ́yìn tí wọ́n ṣe fún wọn. Ìdí tí a gbọ́dọ̀ fi gbára wa nìyẹn. Ìgbà tí àwọn ń ṣe tí wọ́n ọwọ́ ìjọba wo ni wọ́n ti gbààyè? Ṣé wọ́n gbààyè lọ́wọ́ ọwọ́ ìjọba kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní máa para ìlú? Wọ́n ń para ìlú, wọ́n ń ṣe oríṣiríṣi, wọ́n ń gé àwọn èèyàn lórí. Àwọn náà tí ọwọ́ bá ti wá bà wọ́n yẹn
wọ́n ní tó bá fi idà pààyàn nípa idà náà ni wọ́n á fi pa ẹnikẹ́ni tí ọwọ́ bá ti bà nínú wọn àwọn agbésùmọ̀mí tẹ́ ẹ bá ti gbámú ẹ̀yin ọlọ́dẹ ẹ má máa ṣe fídíò wọn mọ́ ẹ ṣe fún wọn gidi ni kí àwọn náà kí wọ́n lè mọ̀ wípé ará ìlú ti bínú tán torí tí àbá bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan wọ̀nyí ọjọ́ ọ̀la fẹ́ gbára wa retí Tinubu kó kúrò ní Aso Rock kó wá máa wá ṣàwọn kiri inú ìlú dey play ẹ má jẹ́ ká dìde ká gbára wa ibi tẹ́ fi wá mọ̀ wípé ibi tá a bá dé yìí àwa la nílò láti dìde ẹ jẹ́ kí n fi fọ́nrán yẹn hàn wá kẹ́ ẹ fi mọ̀ àwòrán fídíò yẹn màá gbé wá nísìnyí kẹ́ bá wa rí òun rèé àwòrán ẹ̀ màá fi hàn wá nísìnyí kẹ́ ẹ fi mọ̀ orí Telegram wa òun nìyẹn níbẹ̀ Àṣàkẹ́ TV Telegram bákan náà ni Oríyọmí Àmùsá àti Ọ̀yọ́ ń pè ọ́ eléyìí tí wọ́n kó jáde fún Ọ̀yọ́ ń pè ọ́ yìí ó lágbára báyìí o bó la fẹ́ bá yàrá wọ̀ báyìí ẹ wo adúrú nǹkan tí wọ́n kó jáde Ṣèyí Mákindé àti Ọ̀yọ́ ń pè ọ́ wọ́n ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà o wọ́n ti kó oríṣiríṣi jáde fún Ọ̀yọ́ ń pè ọ́ o wọ́n ní ilé Sùúrù Ìlípéjú ni wọ́n ti kó jáde àti Gbàdí àtolóńdè àti Fúnpá ó ṣẹlẹ̀ ó ti wá ṣẹlẹ̀ báyìí eléyìí gan ni wọ́n ń pè ní agbo òṣèlú wọ́n ti wá padà fi òṣèlú wọn Oríyọmí Ọ̀yọ́ ń pè ọ́ báyìí o ẹ̀yin ènìyàn wa òun lẹ̀ ń wò yìí ṣé ẹ ti rí ẹ rí àwòrán yẹn dáadáa tẹ́ ẹ bá dénú Telegram wa bẹ́ẹ̀ ṣe bá ń bẹ̀ nìyẹn òun lẹ̀ ń wò yẹn àwòrán tẹ́ ń wò yẹn ẹ ti rí tí ọwọ́ bá agbésùmọ̀mí Àṣàkẹ́ TV Telegram ẹ̀yin tẹ́ ń béèrè líǹkì Telegram wa tẹ́ ẹ bá ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sọ́wọ́ tàbí tẹ́ ẹ bá ní Telegram sórí fóònù yín ẹ̀yin ẹ ṣàkọ Àṣàkẹ́ TV Telegram ó máa gbé channel wa wá fún yín ẹ rí àwọn fọ́nrán wọ̀nyẹn ẹ rí níbẹ̀ àti bí àwọn ológun náà bí àwọn náà ṣe gbá tì wọ́n tí wọ́n ń ṣe kinní yẹn tààràtàrà fún wọn ṣùgbọ́n ẹ mọ̀ pé wọ́n ti pọ̀ sínú ìlú bí wọ́n ṣe ti pọ̀ sínú ìlú yẹn àwa tí a jẹ́ ará ìlú náà àwa náà gbọ́dọ̀ máa ṣèrànlọ́wọ́ fúnra wa gbogbo inú ìlú gbogbo community ẹ̀yin CDA gbogbo yín pátápátá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ìṣọ̀kan la nílò wọ́n ní Yorùbá kò fìmọ̀ ṣọ̀kan àbí bàbá mi Gbénga ẹ káàbọ̀ sórí ètò wa ẹ káàbọ̀ a nílò láti fìmọ̀ ṣọ̀kan bí tá a bá dé yìí ìṣọ̀kan la nílò ìfẹ́ ká fi bára wa lò ní gbogbo àárín ìlú when you see something say something ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ní gbogbo àwọn ìletò sí ìletò ládùúgbò kẹjẹ́ kẹnu wa ó kò tí àwọn ọkùnrin àwọn tí wọ́n jẹ́ vigilante tí wọ́n bá ti rí wọn mú àwọn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkùnrin náà tẹ́ wà nínú ìlú ẹ má tàdí mẹ́yìn kẹ́ ẹ máa wò wọ́n níran ẹ fi ọwọ́ kún ọwọ́ fún wọn láti lè jẹ́ kí wọ́n ó ti yé wa ìjọ ọ̀la fẹ́ ṣe léyìí dà tá a bá dìde ká gbára wa kò sẹ́nìkan tó máa wá gbà wá o àwa la máa gbára wa o agbo òṣèlú tá a bá ní ká wọbẹ̀ lọ jẹ́ ká sáré wọbẹ̀ ká jáde Oríyọmí Ọ̀yọ́ ń pè ọ́ kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ Ṣèyí Mákindé wọ́n ní ilé Sùúrù Ìlípéjú wọ́n ní ibẹ̀ ni wọ́n ti kó fìlà àkọọ̀dù olóńdè ìfúnpá lóríṣiríṣi wọ́n ní ibẹ̀ ni wọ́n ti kó jáde government for the people by the people and for the people wàhálà ti padà dé ṣé lóòótọ́ ibẹ̀ ni wọ́n ti kó adúrú rògbòdìyàn adúrú àwọ̀tẹ́lẹ̀ yìí ṣé ibẹ̀ ni wọ́n ti kó jáde lóòótọ́ wọ́n bá ní politics tí wọ́n bá ń sọ wípé òṣèlú bó bá ọpá bó bá ọbù lẹ́sẹ̀ òṣèlú Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ibẹ̀ ni wọ́n ti kó adúrú kìíní yìí jáde Ṣèyí Mákindé ṣé lóòótọ́ ni àbí ẹ kàn ń wé mọ́ wọn lẹ́sẹ̀ kò sí kọ́tẹ́ ẹ̀ lè ṣe ní 2021 tí wọ́n lọ ṣèkọlù sílé Ìgbòho-ṣà bí wọ́n ṣe kó oríṣiríṣi nìyẹn tó sọ pé ibẹ̀ làwọn ti rí bí wọ́n tẹ́ rí níbẹ̀ wọ́n á níbẹ̀ làwọn ti rí tó dẹ̀ yẹ kí gbogbo kan tí wọ́n kó síta yẹn irọ́ ni wọ́n ń pa o ṣùgbọ́n eléyìí báyìí Ṣèyí Mákindé ṣé lóòótọ́ gbogbo ará Ọ̀yọ́ ṣé lóòótọ́ ilé Sùúrù Ìlípéjú ṣé ibẹ̀ ni wọ́n ti kó gbogbo aṣọ àkọọ̀dù àti olóńdè àti ìfúnpá àti ìbọn èwo tí ló ṣe rubutu tí wọ́n ti gbé jáde funfun yẹn tẹ́ ẹ̀ wò nínú àwòrán yẹn o èwo ló ṣe rubutu funfun yẹn kí ni wọ́n ti pò papọ̀ síbẹ̀ o Oríyọmí Àmùsá àti Ọ̀yọ́ ń pè ọ́ wọ́n ní ẹni awí fún ọba jẹ́ kó gbọ́
ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ kó gbà wípé agbo òṣèlú is a dirty game. Wọ́n ní Ilésanmí ó dùn joyè lọ, òkèlè gbígbẹ tòun tàlàáfíà. Ẹ má bínú o tó ṣe bí òwe ẹ̀yin àgbà wa o. Téèyàn wá àwọn ọba kan téèyàn bá ń ṣe kó rọra gbájúmọ́ kó máa fàdúrà tí ó pé ju ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà. Ọ̀dájú ló ń ṣe òṣèlú. Ìwọ tó o bá ti dájú ò lè wọ agbo òṣèlú. Tó bá ti wá rí wípé ẹni yìí tó bá dé àárín àwọn ó máa tú àṣírí àwọn òun gbogbo nǹkan tó ń ṣe yàn ṣe bẹ́ẹ̀ ti rí wípé gbogbo wọn pátá ni wọ́n dájú. Ẹ wo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó lọ báyìí láti Ọ̀yọ́ lọ sí Kaduna, tí àwọn gọ́vnà, rẹ́ẹ̀pù, sínétọ̀ tí wọ́n dẹ̀ dákẹ́ tí wọ́n ò ṣe kankan sí. Wọ́n ní àwọn ọ̀dàlẹ̀ pọ̀ nínú ọmọ Yorùbá. Ìyẹn náà ló wá kù báyìí. Ogun ọ̀dàlẹ̀ yẹn náà ló kù. Torí pé tí a bá fìmọ̀ ṣọ̀kan, tí gbogbo wa tá a bá fi ẹnu kò sójú kan, ẹ rí pé ó máa ní bákan bó ṣe máa jẹ́. Torí àwọn kan bá ń gbé lọ òkè, àwọn kan á máa gbé lọlẹ̀. Gbogbo wa pátá ó dẹ̀ ká fẹnu kò sójú kan ni. Ogun ti wà nínú ìlú. A ò wá ogun kan síbì kan. Ogun ó gbé jòkó báyìí tó jòkó sílẹ̀ Yorùbá ni. Nígbà tí olóko ò bá lè lọ sóko, tí olódò ò lè lọ sódò, ọlọ́jà ò lè lọ sọ́jà, ọmọ ilé ìwé gan ti bẹ̀rù bójó ní. Wọn ò lè lọ sí ilé ìwé. Ọjọ́ la fẹ́ ṣe léyìí dà. Àwa ní a mú wọn tàbí a wọ igbó gẹ́gẹ́ bí ẹlẹ́ṣọ́ ààbò. Àwa ní à ń ṣe fọ́nrán. Tó yẹ kí a fi wọ́n ṣe òkú òru kí wọ́n má tẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé bí ilẹ̀ wa ni, ṣé bí àwa la mọ̀ gbogbo kọ̀rọ̀ gbogbo igbó wọ̀nyẹn. So báwo ni Fúlàní á ṣe wá jókòó sórí ilẹ̀ wa tá a ti máa bẹ̀rù àti lé wọn jáde. Ṣé níbi tí ọ̀rọ̀ ìdé dúró, a nílò láti gbára wa o. Ẹ káàbọ̀ sórí ètò wa, bàbá wa ọmọ wòlíì Glorious Online Radio TV. Ẹ káàbọ̀ sórí ètò wa. Àríṣẹ́ yín o, ẹ kú iṣẹ́ takuntakun, a kú iṣẹ́ ilẹ̀ wa. Ọlọ́run akókó dé ìgbìyànjú wa ládé, àní ṣe lásán lágbára Ọlọ́run. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ìdí tí a gbọ́dọ̀ fi gbára wa òun leléyìí. Ṣé rí fọ́nrán tí mo mú wá fún wa yìí, mo fi wá pe àkíyèsí wa sí ni wípé ní òkè ọya, ṣé mọ̀ pé àwọn yẹn tí wọ́n dájú tẹ́lẹ̀. Kàn gúnyàn, kàn gun nídìí, kí wọ́n yin lọ́rùn, kí wọ́n ṣe gbogbo ẹ̀ fún kò jọ wọ́n lójú. Tẹ́ ẹ bá rí fọ́nrán yẹn, wọ́n bá ní wọ́n ń ṣe kinní yẹn fún yàn tààrà, wọ́n lẹ̀ mọ́lẹ̀ báyìí ni. Wọ́n mú tí wọ́n mú ọrùn ẹ̀ mọ́lẹ̀ báyìí ni. Wọ́n dẹ̀ àwọn ilé wọ́n try. Wọ́n ń gbìyànjú o. Àwọn ẹ̀yà ilé kì í ṣe ẹ̀yà tó yẹ kájọ máa gbé nínú ìlú kan o. Àti pé wọ́n yanjú èèyàn kò tẹ̀ jọ wọ́n lójú. Ọrùn báyìí wọ́n mú tí wọ́n yí báyìí ni. Wọ́n yí ọrùn ẹ̀ báyìí ni. Ṣùgbọ́n agbésùmọ̀mí ni, nǹkan ò bá tẹ̀wù kí wọ́n ṣe fún. Ìbáwo kí wọ́n tú inú ẹ̀ jáde, ó dì sáfẹ̀. Agbésùmọ̀mí tí ọwọ́ bà ní. Àwa náà nílẹ̀ Yorùbá, ojú àánú gbọdọ̀ fọ́ o. Kò yẹ ká sọ pé à ń ṣojú àánú pé wọ́n bá ti mú wọn. Wọ́n ti pọ̀ nílẹ̀ Yorùbá. Ó pẹ́ tán ti ń gbé bí inú oko bàbá Àjàlá. Wọ́n ti lo 100 ọdún níbẹ̀. Ó pẹ́ tán ti wà láàárín wọn. Àfẹ́ àlàáfíà fún ilẹ̀ wa nìyẹn o. Tá a bá ti lè máa sọ wípé ẹ fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ ká jọ máa gbé papọ̀ kólúkálukú ṣàmọ́ kinní kan, wọ́n á gbàwé gbélú, ọpẹ́ta tìjọjọ́ ń ṣe papọ̀. Story nìyẹn o. Tá a bá sì wà lórí wípé ọpẹ́ta tìjọjọ́ ṣe papọ̀, a jẹ́ pé àti ìfẹ́ àlàáfíà fún ilẹ̀ wa. Torí àwọn eléyìí wọn ò wá láti gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú wa. Ó lè wá láti gbàlà bí kò ṣe láti jí àti láti parun ni. Àwọn eléyìí wá láti gba ilẹ̀ Yorùbá ni. Wọ́n wá láti parun ni. Wọ́n wá láti parun ni. Bàbá mi ẹ ṣeun gan ni. Wọ́n ní tí wọ́n bá ti mú wọn kí wọ́n máa ṣe kinní yẹn fún wọn. Bẹ́ẹ̀ ni àfẹ́ ka kọ́mẹ́ǹtì yẹn já. Kí wọ́n ṣe kinní yẹn fún wọn. Tá a bá ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe fún wọn, wọn ò báwọn náà ṣe fẹ́ dínkù. Àwọn dẹ̀ ní wọ́n lọ ń kó wọn wá wọlé sí ni. Ṣé ẹ mọye fọ́nrán tá a ti ṣe ní àti ọ̀sẹ̀ tó kọjá sí bíi tó yẹ pé tí wọ́n bá mú wọn, wọ́n máa gbọ́ Sùdánì, Ṣáàdì, wọ́n ń wọlé lójoojúmọ́ ni. So àwọn tó wà nínú ìlú tẹ́lẹ̀, tẹ́ ẹ bá wá mú wọn, tẹ́lẹ̀ ẹ mú wọn lọ ságọ́ ọlọ́pàá, báwo ni wọ́n ṣe fẹ́ wá dínkù nínú ìlú? Wọ́n ń pọ̀ sí ni.
ìdí tí ẹ gbọ́dọ̀ fi máa mú wọn nìyẹn kẹ́ máa ṣe kinní yẹn fún wọn gbogbo ẹ̀yin vigilante ẹ̀yin ọlọ́dẹ ẹ̀yin forest guide gbogbo ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá àmọ̀tẹ́kùn ni ìrù ẹkùn ni ẹ kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ ṣe ń wọgbó tẹ̀lé wọn yẹn ẹ má fojú àánú wò wọ́n àwọn bí ọkọ́kọ́ máa wà tó pé bá débẹ̀ ẹ nílò láti ṣe fídíò ọ̀rọ̀ fídíò kan ló kàn níbi tá a bá dé yìí bí kò ṣe pé ìgbésẹ̀ gidi ká síríọ̀sì tá a bá síríọ̀sì wípé tí ọba ti bà wọ́n kí wọ́n ṣe kinní yẹn fún wọn ẹ wo wọn á kàn rí wa ní ìrí wípé ṣe la kàn ń ṣe content o everybody máa padà di content creator ni bóyá a lọ bẹ̀ báyà wá lọ ń ṣe fídíò níbi tó yẹ ká ti ká wọn mọ́kàn náà à ń ṣe fídíò a jẹ́ pé àti serious everybody máa padà wá di content creator ni ojúfójú ẹ̀jẹ̀fẹ́jẹ̀ ni fún agbésùmọ̀mí because ìgbà tí wọ́n ń pa ọmọ Yorùbá tí wọ́n ń kẹ́ran jẹ oko pẹ̀lú oríṣiríṣi àwọn ìwà ibi tí wọ́n ti wù nílẹ̀ Yorùbá tí Ọlọ́run bá wá fún wa mú tó jẹ́ pé àwa la rí wọn mú kì í ṣe àwọn ló padà rí wa mú ẹ̀yin ọlọ́dẹ wa là ń bá wí o tí Ọlọ́run wá fún yín mú tẹ́ ẹ rí wọn mú ẹ má sọ wípé a kó wọn dé gboro ni a gbọ́dọ̀ kó wọn dé gboro ó yá àgọ́ ọlọ́pàá yá láti wọ̀tẹ́ tí ń kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá ṣé wọ́n dínkù ìbéèrè ni o tẹ́ ẹ ti ń kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá ṣé wọ́n dínkù wọ́n dínkù wọ́n túbọ̀ ń pọ̀ sí ni ọ̀nà àbáyọ kan ti wá wà o à play ẹ̀ fún wa bàbá wa kan sọ̀rọ̀ ẹjọ́ gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa yèyé Ọ̀ṣun ẹ káàbọ̀ sórí ètò wa o ilẹ̀ Yorùbá àtùbà àtùṣẹ́ o ilẹ̀ Yorùbá dá o mo bá fọ́nrán kan pàdé níbi tí bàbá wa kan ti sọ̀rọ̀ wípé ọ̀nà àbáyọ ti wà o pàápàá jùlọ àwọn tí wọ́n kó lọ àwọn tí àwọn agbésùmọ̀mí kó lọ wọ́n ní ayé lála ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá mọ̀ ń pa ẹ dákun ẹ bá wa lò ó ẹ jọ̀ọ́ nǹkan téèyàn bá ní ló máa fi gbára ẹ̀ sílẹ̀ mo rí fídíò yẹn máa play ẹ̀ fún wa ká tó kúrò lórí ètò yìí ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá tí ní àǹfààní láti darapọ̀ mọ́ wa ní Telegram ẹ bá wa lọ bẹ̀ òun rèé ṣẹ́rí òun ni wọ́n mú mọ́lẹ̀ yẹn tí àwa náà àwọn ọlọ́dẹ wa tí ọwọ́ bá ti bà wọ́n èyí tẹ́ ẹ bá ní Telegram wa sọ́wọ́ ọrùn ló ń dùn yẹn o àwọn ará òkè ọya yìí wọ́n gbá ọrùn ẹ̀ mú báyìí ni ọrùn ló ń dún kẹ́ńkẹ́ńkẹ́ yẹn bó ṣe yẹ kó máa ṣe fún agbésùmọ̀mí nìyẹn gbogbo àwọn ìlú tá à ń rí wọ̀nyí tá à ń jápa lọ yìí wọ́n ń fojú àánú wo ọ̀daràn wọ́n sọ pé wọ́n dáríjì ọ̀daràn tí wọ́n bá ń dáríjì ọ̀daràn ni kò sẹ́nìkan tákù lágbàáyé mọ́ àwọn ọ̀daràn á ti pa ará ìlú tán gbogbo àwọn orílẹ̀-èdè tá à ń jápa lọ yẹn kò sẹ́nìkan tá lè máa rí wọn dá máa rí bẹ́ẹ̀ jápa lọ tí wọ́n bá ń fi ọ̀daràn sílẹ̀ tàbí táwọn náà bá sọ wípé ọ̀daràn ìlú àwọn náà ń rìpẹ́ǹtì ṣé ẹ mọ oríṣiríṣi àwọn èèyàn àwọn tó yẹ pé kírímínà gidi tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n kákàkiri Amẹ́ríkà kákàkiri wọ́n ń fojú àánú wo ọ̀daràn ó ní ọmọ Yorùbá kan tí wọ́n ṣe dìpọ́ọ̀tù lánàá ọmọ Yorùbá ní UK tí wọ́n fi ẹ̀sìn ìfipábánilòpọ̀ tó ń fi kàn pẹ̀lú domestic violence ẹ̀sùn yẹn ni wọ́n fi kàn wọ́n dìpọ́ọ̀tù ẹ̀ lánàá ẹ lọ wo ìròyìn àná ni wọ́n dìpọ́ọ̀tù láti UK anywhere ní gbogbo àgbáyé tó bá ti mú ọ̀daràn wọ́n máa ń ṣe ìdájọ́ fún wọn ní Nàìjíríà nìkan ni mo rí tí yẹ pé wọ́n bá gbéyàn lọ sí ilé ẹjọ́ àbí wọ́n gbé ọ̀daràn ó lè lo ọdún 5 kí wọ́n tó padà wá dẹ́jọ́ ẹ̀ kò rí bẹ́ẹ̀ kákàkiri ẹlòmíì láàrin oṣù kan ó pọ̀ jù ní ó wá pọ̀ jù wọn rírú ẹ̀rí oṣù 3 wọ́n ti dájọ́ ẹ̀ wọ́n fi ọ̀daràn sílẹ̀ àwa ní kò ṣètò ààbò báwo ni ètò ààbò ṣe fẹ́ wà ní ìgbà tí ìjọba bá ń sọ wípé àwọn rí Boko repentant àwọn tẹ́ẹ̀dẹ̀ ń pè ní Boko repentant yìí ní àná báyìí wọ́n yìí pa ó lé ní 20 Boko repentant tí wọ́n pa àwọn èèyàn ní Katsina àwọn tẹ́ ẹ ní ẹ dáríjì àwọn tẹ́ ẹ ní ẹ ti fojú àánú wò pé wọ́n jẹ́ Boko repentant
wọ́n ń wọnú ìlú wọ́n jí àwọn èèyàn gbé ẹ̀dẹ̀ ni wọ́n ti ronúpìwàdà ṣé ọ̀daràn máa ronúpìwàdà ni bí ọ̀daràn àwọn eléyìí wá kọ́ ọ̀daràn tó ń dún bú ará ìlú ọ̀daràn tí wọ́n ń gbé jagamu rìn kiri tọ̀sán tòru tó yẹ pé nǹkan ìjà tó wà lọ́wọ́ wọn gan kò sí lọ́wọ́ ológun nǹkan ìjà olóró tó wà lọ́wọ́ wọn ẹ wo Túrújì Bello tí ìjọba Nàìjíríà ti ń fìròyìn síta ó ti lé ní ọdún kan àwọn ti pa wọ́n ti mú balẹ̀ wọ́n ti mú Túrújì Bello Túrújì Bello ló ṣe fídíò síta níjẹta tó ń sọ wípé ìkọlù bí wọ́n ṣe kọlù ọgbà àwọn ológun bí wọ́n ṣe kọlù lókè ọya ó ní kò ṣẹ̀yìn òun lòun lọ kọlù ọgbà ológun ó jáde ó dẹ̀ ń ṣe fídíò tí ìjọba dẹ̀ sọ wípé wọ́n ti mú balẹ̀ Ọlọ́run ló mọye ìgbà tí wọ́n ti sọ pé àwọn pa Túrújì Bello òbíyá ó jíǹde padà ni ṣé Túrújì Bello jíǹde padà ni láti wà tí wọ́n sọ pé àwọn ti mú àwọn ti capture ẹ̀ àwọn ti mú wọ́n gbé fọ́tò ẹ̀ wá wọ́n gbé fídíò ẹ̀ wá kò sí èyí tí wọn ò ní gbé wá àṣé kìí ṣe Túrújì Bello ni wọ́n sọ pé àwọn mú balẹ̀ Túrújì Bello ló padà wá ṣe fídíò níbi tó ti jókòó ti àwọn ọmọ ẹ̀ ó ṣe fídíò síta wípé òun wá o kò sí kankan tó ṣe òun o tẹ́ ẹ bá ti wá rí nǹkan tó gbé sọ́wọ́ lẹ́fẹ̀ẹ́ mọ̀ wípé níbo là ń lọ báyìí lórílẹ̀‐èdè yìí nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ kò sí lọ́wọ́ ọmọ ogun Nàìjíríà o ládùrú jagamu tó gbé sọ́wọ́ àwọn wo ló wá ń ṣe olùgbọ̀wọ́ fún wọn ló ń ṣe alátìlẹyìn fún wọn tí wọ́n ní adúrú nǹkan ìjà yìí tí wọ́n ní sọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ́ọ̀tì àwọn kinní burúkú yìí tẹ́ ń ṣe olùgbọ̀wọ́ fún wọn tí wọ́n ń para ìlú ní ìpakúpa yìí àtúbọ̀tán gbogbo yín ò ní dá o lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí ìgbésùmọ̀mí nínú ìlú yìí tẹ́ ń da ìlú rú tẹ́ ń sponsor wọn lọ́nà kan tàbí òmíràn bóyá nípasẹ̀ owó ni tàbí intelligence ẹ̀yin lẹ bá wọn fi mú fílẹ̀ àbẹ́ ilẹ̀ ń ṣe agbódegbà wọn lágbára Ọlọ́run ọkọ̀ tí yín náà ò ní balẹ̀ o gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ń ta sílẹ̀ lójoojúmọ́ aké lórí yín aké lórí àwọn àrọ́mọdọ́mọ yín o because ẹ̀yin yẹn gọ́gọ́gọ́gọ́ lẹ́ni bí tẹ́ ẹ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìwà ìkà nínú ìlú yẹn tẹ́ ẹ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí tó tí wọn ò bá ní bàbá àgbẹ́jọ́ mi rò bóyá kó le tó léyìí ó yẹ kí wọ́n ti rí wọn mú balẹ̀ tán pátápátá Abacha gan sọ nígbà tó wà láyé Abacha kó tó lọ ó ní any place àbí any country lórílẹ̀-èdè kórílẹ̀-èdè tí insurgency bá ti wà ó ní kò gbọdọ̀ kọjá 48 hours ó ní tó bá ti wá kọjá 48 hours ó ní a jẹ́ wípé ó ti ní ọwọ́ adarí àwọn ìlú yẹn nínú àwọn adarí ìlú yẹn na epo lọ́wọ́ wọn nínú ni ṣé ẹ wá rí báyìí ṣé ọ̀rọ̀ tí Abacha sọ ṣé ká wá sọ wípé òun ló ń ṣẹlẹ̀ yìí ni àbí kí ló wá dé gan pàtó tó yẹ pé kàkà kí ewé àgbọn wọn dẹ̀ kókókó ló ti ń le sí lójoojúmọ́ wọ́n túbọ̀ ń hù yẹ́ gidi sí ni Túrújì Bello wọ́n ní wọ́n mú balẹ̀ wọ́n ní wọ́n ṣe kiri kò sí nǹkan tí wọ́n ò sọ òun rèé o Túrújì Bello rèé o èyí tẹ́ ó ní fídíò yẹn ó wà ní Telegram wa níbi tó ti kó oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró sọ́wọ́ tó dẹ̀ ti ṣe fídíò síta wípé ìkọlù tí wọ́n ṣe sí ọgbà ológun wípé ní Zamfara ó lóun ṣe ìkọlù yẹn ó dẹ̀ jáde ó ti sọ ṣé kò yẹ kí ìjọba níbo ni àwọn Air Force níbo ni wọ́n wà wọn ò rí mú tó tí ẹ ti fi mọ̀ wípé irú ẹnìyẹn ó ní backbone ẹ ti mọ̀ pé yẹn ó ní àwọn kan tó tì lẹ́yìn gidi
láti ìgbà tí Túnjí Bello tó ti operate wọn ò rí mú o. Àìmọye news ẹ̀ tó ti jáde tí iléeṣẹ́ ológun kan ti gbé jáde wípé wọ́n ti mú. Wọ́n ní bóyá ìbọn ló bá Túnjí Bello tí wọ́n rò pé ó ti kú àbí, because mi ò lè ka iye ìgbà tí wọ́n ti gbé news jáde wípé Túnjí Bello wọ́n mú o, wọ́n ti pa o, wọ́n ti wá. Ìgbà kan wà wọ́n ní gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n ti kó fọ́tò wọn síta wípé kán wo àwọn ọmọ ẹ̀ pé wọ́n ti mú wọn balẹ̀. Àgbà tó máa ṣó jíǹde ni ṣó padà jíǹde ni tó kọ̀ jáde tú níjẹta ló ṣe fídíò síta. Òun rèé o, wọn ò mú òun o, kò sí nǹkan tó ṣe òun o nílùú tó lọ́ba tó ní ìjòyè. Wọ́n ní please what is your Telegram channel? Àṣàkẹ́ TV ó nìyẹn. Screenshot tí mo screenshot yẹn ó yẹn lórí ètò tá à ń ṣe yìí. Ẹ wo òkèrè, ẹ wo àwọn àwòrán tó wà ní orí ètò tá à ń ṣe yìí. Òun nìyẹn Àṣàkẹ́ TV Telegram channel. Ẹ ti rí níbẹ̀, ibẹ̀ ni fọ́nrán yẹn wà. Ẹ rí oríṣiríṣi àwọn fọ́nrán bẹ̀. Kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí àyákò àwọn agbésùmọ̀mí dé. Wọ́n wọnú ìlú, wọ́n dẹ̀ wá ń preach fún ará ìlú. Àní Yorùbá ẹ jẹ́ ká dìde ká gbára wa kí àwọn eléyìí kí wọ́n tó gbàlú. Wọ́n tẹ̀ tí ń gbà wọn bí kọ̀ọ̀kan báyìí. So àwọn ibi tán tí gbà ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa. Wọ́n ní no more video on this issue. Ó dáa. Ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa. Fídíò bí tí wọ́n ti lọ ń preach fún àwọn ará ìlú Ọ̀rẹ́ o. Ìyẹn ṣe é hàn. Kò sẹ́jẹ̀ ń bẹ̀. À play ẹ̀ fún wa. Ọ̀rẹ́. Àwọn agbésùmọ̀mí nìyẹn o. Ẹ wo lókè Ọya. Wọ́n pe gbogbo àwọn ará àdúgbò jọ. Wọ́n ní kí wọ́n gba ẹ̀sìn àwọn o. Àwọn rèé pẹ̀lú ìbọn. Sorry. Wọ́n preach ni o. Ẹ̀yin tẹ́ bá gbọ́ Hausa àbí tẹ́ bá gbọ́ èdè wọn, ẹ rí pé àwọn kan tá ń sọ ìhò ni wọ́n ń ṣe nínú fídíò yẹn because wọ́n kọ right up síbẹ̀. Wọ́n ní they even waited to deliver their unusual sermon to brainwash the villagers in order for them to gain their trust, and the same way they will come back and attack them. Wọ́n máa wá ní ìwà evangelism. Wọ́n wá ṣe wàásù. Bí wọ́n ṣe wá yìí náà ni wọ́n ti padà wá, tí wọ́n ti wá attack, tí wọ́n ti kógun jàlú, tí wọ́n ti pa àwọn ènìyàn lọ́pọ̀ yanturu. Àwọn tí wọ́n ní wọ́n preach ìbọn ẹwà dúró kan tó wà lọ́wọ́ wọn. Fídíò yẹn lélẹ̀ ó wà nínú Telegram ni mo ti ń play yìí. Ẹ rí Àṣàkẹ́ TV Telegram lẹ́ ń wò yẹn. Ó ní Àṣàkẹ́ TV Telegram. Ẹ rí. Ṣẹ́rí wọn.
ṣe rí wọn bẹ́ẹ̀ yẹn wọ́n lọ wàásù fún wọn pẹ̀lú ìbọn pẹ̀lú adúrú AK oríṣiríṣi àwọn ohun ìjà tí wọ́n kó sọ́wọ́ yẹn àwọn aládùúgbò rẹ̀ tí wọ́n pè jáde yẹn o wọ́n pè wọ́n jáde wọ́n wá ń preach fún wọn pé kí wọ́n gba ẹ̀sìn àwọn the same set of people iná ló máa ti padà wá bá wọn o tí wọ́n ti wá kógun jàlú o títà fi ń sọ fún wa ní wípé nílẹ̀ Yorùbá jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa o àwọn eléyìí wọ́n fẹ́ gba ìlú ni o wọ́n fẹ́ islamize inú ìlú yẹn ni o àwọn tí wọ́n kó ní Kayama ní Kwara láti February 3rd ṣe rántí ìkọlù tí wọ́n ṣe sí Kwara Kayama tí wọ́n pa àwọn èèyàn tó lé ní 200 tí wọ́n ní wọ́n mú extreme doctrine lọ fún wọn bẹ́ẹ̀ tí àwọn baálé ibẹ̀ ní àwọn ò gba ẹ̀sìn tán mú wá fáwọn tí wọ́n dúnbú wọn àwọn 176 tí wọ́n kó àwọn ìyàwó àwọn ọkùnrin ni wọ́n ní wọ́n dúnbú nínú ìkọlù yẹn àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn tí wọ́n kó tira ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n fi ìròyìn síta wípé wọ́n fẹ́ ṣe graduation Kùránì àwọn ti kọ́ wọn ní ẹ̀kọ́ wọ́n ti mọ̀ àwọn fẹ́ ṣe graduation fún wọn tàbá wá sọ pé wọ́n fẹ́ islamize inú ìlú ṣé kò jọra wọn ìjọba ìpínlẹ̀ Kwara wọn ò béèrè pé báwo ni wọ́n ṣe fẹ́ gba àwọn yẹn sílẹ̀ o wọ́n ti dáṣì àwọn ISWAP wọ́n ti dáṣì àwọn agbésùmọ̀mí àwọn ọmọ ọlọ́mọ àtọmọdé àtàgbàlagbà obìnrin ọwọ́ àǹbẹ́ o àwọn ọkọ wọn ni wọ́n pa láti February 3rd ní àwọn yẹn ti wà ní àkàwọn agbésùmọ̀mí gbàtó bá wù wọn náà ti máa ń da fídíò wọn síta wọn náà wọn rèé o àwọn ti kọ́ wọn ní ẹ̀kọ́ wọn o àwọn fẹ́ ṣe graduation fún wọn ní ìlú tó lọ́ba tó ní ìjòyè òun la torí ń pariwo lórí àwọn ọmọ tí wọ́n kó lọ́yọ̀ọ́ yìí wípé tó bá ní ká fi ṣe ni kò yẹ kí ilé ìwé kọ̀ọ̀kan kó ṣí kí olúkálukú dìde gbogbo òbí ṣe àgbà àwọn eléyìí wọn kì í ṣe ìkọlù kan kí wọ́n dọ́wọ́ dúró bí wọ́n yẹ ṣe ní Kwara nìyẹn ó lóye ìletò tó dáwọ́ ní Kwara o ẹ wo Ọwá Onírè kò sí ẹyẹ ẹnìkan mọ́ níbẹ̀ ìlú Ọwá Onírè ẹyẹ ẹnìkan báyìí ò sí níbẹ̀ àtààfin ni o àti mọ́ṣáláṣí ni o àti ilé ìjọsìn ni o kò sẹ́ni bọ́dì níbẹ̀ mọ́ ní ìlú Ọwá Onírè ní Kwara many àwọn ìletò bẹ́ẹ̀ tí wọ́n ti sọ dahoro ẹ wo bí tí wọ́n náà wọ́n ti lọ preach yìí báyìí tó máa padà wá togutogu ni wọ́n wọ́ bẹ̀ wọ́n kọ́ wá preach fún wọn bó ṣe ni wọ́n yẹ ṣe ní Kayama nìyẹn wọ́n wá bá wọn ṣùgbọ́n wọn táwọn bá lé wọn yẹn tí wọ́n kọ̀ tí wọ́n gba ẹ̀sìn àwọn kan tó ní wọ́n mú wá fún wọn tí wọ́n ò gbà ni wọ́n padà wá tí wọ́n wá ṣèkọlù sí wọn ṣe rí pé ibi tá a bá dé yìí nǹkan tó kálukú bá ní kókó síta ká fi gbára wa sílẹ̀ mi tó dé dúró yìí o Yorùbá jí má sùn o ọ̀nà àbáyọ tá a rí tí bàbá wa kan tó fi síta ẹyẹ ènìyàn wa jẹ́ ká pílì ẹ̀ fún wa kẹ́ ẹ bá wa gbọ́ pé kí ló tẹ́ ẹ bá wa rí sí ọ̀nà àbáyọ tí ọ̀kan lára àwọn bàbá wa náà ni wọ́n nílẹ̀ Yorùbá mo rìn pàdé fọ́nrán yẹn ni wọ́n ní ọ̀nà àbáyọ ni wípé kí wọ́n lo ayé lála láti lọ fi gba àwọn ọmọ tí wọ́n jí gbé yìí sílẹ̀ kí lẹ bá wa rí sí o ẹ ṣé gan ni bàbá mi ayé yẹn á da wọ́n ti bá wa fi líǹkì Telegram sí ẹ lọ sí orí ètò tá à ń ṣe yìí ẹ wo kọ́mẹ́ǹtì yẹn bàbá wa Adédèjì Adélékè ẹ ṣeun mo ti rí Telegram ẹ ti ní Telegram wa sọ́wọ́ wọ́n ràn wá lọ́wọ́ wọ́n ti paste ẹ̀ síbí líǹkì yẹn tẹ́ bá ti gbọ́ wọlé á gbé yín lọ sínú Telegram thank you sir God bless you ẹ ṣé gan ni ọ̀nà àbáyọ tá a rí gbọ́ ló wà ní o. kọ̀ǹfàmù oníṣègùn lèmi ayélujára la máa lọ bẹ̀ lọ́wọ́ òun ní ayélujára. wọ́n ní ayélujára la máa bẹ̀ lọ́wọ́ ẹ o ẹ bá wa tẹ́tí ńlẹ̀ sí bàbá wa yìí o Anaconda àwọn ni wọ́n sọ o wọ́n ní ayélujára la máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti lọ gba àwọn ọmọ wọ̀nyí sílẹ̀ ẹjọ́ èyí tẹ́ ẹ bá wa fọwọ́ sí ẹ jẹ́ ká máa rí yẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni ó dà bẹ́ẹ̀
ṣé ẹ̀yin náà bá wa fọwọ́ sí àti wípé báwo la ṣe fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ bóyá bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n mọ bí wọ́n ṣe lè bá wa gẹ́ẹ̀tì ẹ̀ àwọn èèyàn tó gbé sọ́wọ́ dáadáa tí wọ́n rẹ̀ wọ́n pé ajẹ́ bí idán ni kí wọ́n jọ Yorùbá là ń pè bí ilẹ̀ Yorùbá ni wọ́n ti kó àwọn ọmọ ẹ jọ gbogbo nǹkan tá a bá ní láti lè fi yanjú ọ̀rọ̀ ẹ jẹ́ ká lò ó ẹ má jẹ́ ká gbé pamọ́ wípé torí pé kò kàn yín ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí Ọlọ́run má jẹ́ kó padà wá pẹ́ tó máa kàn wá o torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo wa pátá ló jọ ọkàn kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan àwọn agbésùnmọ̀mí là ń sọ yìí they have plan agenda ni this is Fulani agenda àwọn tí a jẹ́ ìran Yorùbá la nílò láti fọwọ́sowọ́pọ̀ láti lè gbára wa kúrò lọ́wọ́ wọn jẹ́ kí a fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀nà àbáyọ tí bàbá wa tí wọ́n mú sílẹ̀ wípé àwọn òun làwọn rí o tó lè yọ wá nínú wàhálà tó wà ńlẹ̀ yìí. tó ti yẹ yín sìn àìdẹ́lá la máa lò bẹ́ẹ̀ ni àìdẹ́lá la máa lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ fún àwọn báńdíìtì mo fẹ́ náà Olódùmarè búra torí pé tí gọ́fìmẹ̀ntì bá sọ pé àwọn ò ní gbà kí àwọn jagunjagun wa kí wọ́n wọnú igbó àwọn bàbá dẹ̀ máa ń pòwe kan wọ́n ní bẹ́ẹ̀ dùgbà kóòkè tó kanlẹ̀ ó tún níbi tá a tún gbé ka bàbá Alhaji Rasheed Olúwo ẹgbẹ́ owó lẹ̀ èmi mọ ibi tí kò fáwọn Ayinla wà Ayinla gbé báńdíìtì àpapọ̀ kódà gbogbo àwọn tó mọwọ́ tó mẹsẹ̀ tó wà nínú ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé Yorùbá tó tún gbàbọ̀dẹ̀ fún Yorùbá ẹgbẹ́ wọn gbogbo pátápátá ní Ayinla máa palẹ̀ wọn mọ́ kódà ibi tí wọ́n tọ́jú àwọn ọmọ yẹn sí àwọn ọmọ tí wọ́n lọ jí gbé yẹn pẹ̀lú àwọn tíṣà yẹn wọ́n á kà dé bẹ́ẹ̀ báyìí tó máa sọ pé ibi báyìí làwọn tọ́jú àwọn ọmọ yẹn sí tí àṣírí máa fi tú láti ẹ̀ tó máa fi mọ gbogbo àwọn tó wà nídìí ìdí ìbàjẹ́ yìí kọ̀ǹfàmù oníṣègùn èmi kọ́ ni Ayinla bí iṣẹ́ aláìlera ṣùgbọ́n àwọn àgbàbọ̀ wọ́n ní olè ní mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta mo mọ bí tí kọ̀ǹfàmù ibi táwọn kọ̀ǹfàmù Ayinla wà olóyè Sunday Igboho ẹ ṣe Mr. Fenuwuge. ẹ̀yin ènìyàn wa kókó tí mo fẹ́ gbọ́ lẹ́nu wọn nìyẹn ṣé iná ti bá wa gbọ́ wọ́n ní Ayinla àwọn ọmọ ibi tí kọ̀ǹfàmù ẹ̀ wà gidi tó jẹ́ pé gbogbo àwọn tó ń lọ́wọ́ gan nínú ìgbésùmọ̀mí wọ̀nyí wọ́n ní Ayinla ó máa mú gbogbo wọn pátápátá ẹ dákun ọ̀nà àbáyọ là ń wá ọmọ ọlọ́mọ àwọn ọmọ kò léèyàn òun la máa gbọ́ báyìí wọ́n náà ti transfer wọn kúrò nílẹ̀ Ọ̀yọ́ wọ́n náà ti wà ní Kaduna ṣé wọ́n yẹ ká dákẹ́ ká gbọ́wọ́ gbéra àádẹ́ máa sọ wípé Yorùbá anágbára ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bísẹ̀ irú kan tó ṣẹlẹ̀ lókè Ọya kò lè ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ tutọ́ ẹ dànù à jẹ́wọ́ ọmọ kan fún wọn à jẹ́wọ́ pé ilẹ̀ Yorùbá ni bí ẹ jẹ́ ká jẹ́wọ́ ilẹ̀ Yorùbá yẹn níbi tá a bá dé yìí o anybody ẹnikẹ́ni tó bá ní sọ́wọ́ gidi ẹ bá wa fi ṣèrànlọ́wọ́ fúnlẹ̀ Yorùbá ẹ bá wa fi ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ tí wọ́n kó jáde yìí bàbá wa tó sọ̀rọ̀ yìí ẹ dákun wọ́n ní àwọn rí ibi tí ọba Olúwo ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò kan àwọn oníṣẹ̀ṣe wípé ọba Olúwo sọ pé àwọn náà ló sọ wọ́n ní ọba Olúwo sọ wípé àwọn máa gbé owó kalẹ̀ fún anybody tàbí àwọn oníṣẹ̀ṣe láti fi ṣe àjò láti lọ gba àwọn ọmọ wọ̀nyẹn sílẹ̀ òun ni bàbá wa yìí fi jáde sọ̀rọ̀ wípé ókè o ọba Olúwo àwọn ti ṣe tán àwọn ní ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wípé ọ̀nà àbáyọ ni pé Ayinla ni wọ́n á lò ẹ̀yin ni ọ wá ọ̀rọ̀ tí bá wa gbọ́ ìkílẹ̀ bá wa rí sí ọ̀nà àbáyọ tí wọ́n mú jáde yìí kílẹ̀ bá wa rí sí wọ́n ní àwọn mọ àwọn tó mọ̀ dáadáa wọ́n ní ó ṣe original jura lọ o wọ́n ní àwọn kan wà pé ìyẹn àwọn mọ̀ àwọn tó ní gidi sọ́wọ́ ẹ má jẹ́ ká dúró dè nìkan ọ̀rọ̀ tó jọ kàn wá ló wà ńlẹ̀ yìí ẹ dákun nǹkan míì gan bá ti wà lẹ́yìn Ayinla tẹ́lẹ̀ bá wà lò láti gba àwọn ọmọ wọ̀nyí sílẹ̀ wọ́n ní gbogbo àwọn bandit yẹn pátá ni wọ́n máa fi Ayinla gbé àti ẹlòmíì gan tó jẹ́ pé àwọn ni wọ́n ti ń ṣe olùgbọ̀wọ́ fún wọn àwọn ni wọ́n ń ṣàgbọ́dẹ gbà wọ́n ní gbogbo wọn ni Ayinla máa mú kí la wá ń dúró dè ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí ẹ dákun jẹ́ ká rọra wa lọ́wọ́ jẹ́ ká rọra wa lọ́wọ́ ẹ má ṣe kọ́ máa sọ wípé pàápàá jùlọ àwọn ẹ̀yà tó kù na mouth Yorùbá get jàre ẹ má ṣe kọ́ máa sọ bẹ́ẹ̀ sí wa jẹ́ ká jẹ́wọ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí fún wọn kí wọ́n tẹ̀lé mọ̀ wípé no Yorùbá má lọ bẹ̀ o no going area ni o ẹ tọwọ́ ọmọ yín bá aṣọ o tí wọ́n bá jáde tán fún yín
bó ṣe kán máa bẹ̀rù ilẹ̀ wa nìyẹn. Kì í ṣe pé wọ́n á kọ̀ wọlé wá, wọ́n á dẹ̀ ṣe nǹkan tó wù wọ́n, wọ́n á dẹ̀ lọ, kò dẹ̀ ní sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká jẹ́wọ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí dáadáa, ká jẹ́wọ́ ẹ̀ fún wọn. Ẹ dákun gbogbo ẹ̀yin àgbààgbà, ìbà forí adé o, ẹ̀yin lóyè lóyè, ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin àgbààgbà ò ní tán lórílẹ̀ o. Àgbà ò kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ o, ṣùgbọ́n báyìí ṣé orí ọmọ tuntun ò sì máa wọ́ tírélà báyìí? Ẹ wo bí tí ilẹ̀ Yorùbá dé dúró báyìí o. Àwọn ọmọ ọlọ́mọ olùkọ́, kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀? Kí ni ẹ̀ṣẹ̀ wọn? Ẹ̀ṣẹ̀ wọn ni wípé àwọn òbí wọn wọ́n múra fún wọn pé iléèwé yá, wọ́n lọ iléèwé. Ẹ̀ṣẹ̀ táwọn ọmọ yẹn ṣẹ̀ nìyẹn, wọ́n lọ iléèwé. Olùkọ́ náà ńkọ́, ó ṣẹ̀ṣẹ̀ wípé òun ṣiṣẹ́ olùkọ́, òun jí láàárọ̀, òun dẹ̀ gaṣọ wọ̀, òun gbé báírò òun, ó mú ẹfun ẹ̀ wípé iléèwé yá. Ṣé wọ́n ń ba ètò ẹ̀kọ́ jẹ́ báyìí? Àwọn ilé tí wọ́n ti ń wọ àárín ìlú, tí wọ́n ti wá ń píríṣì fún ará ìlú yìí, kì í ṣe wípé wọ́n ń pa ẹ̀kọ́ rẹ́. Wọ́n ti sọ nígbà kan wípé no education nínú ètò ìlànà náà tàwọn, ìyẹn làwọn agbésùmọ̀mí. Kò sí nǹkan tó kọ́ wọn pẹ̀lú education. Ṣé wọ́n wá ń ba education yẹn jẹ́ báyìí àbí wọ́n ń bàjẹ́? Jẹ́ ká ronú ara wa. Mo máa ń béèrè kan wípé is there any hope? Ṣé ìrètí kan ṣì wà fún gbogbo wa nínú Nàìjíríà tá a wà yìí? Àtọmọ Yorùbá o. Ṣé ìran Yorùbá ṣàṣì ní hope? Ṣé hope ṣì wà? Tá a bá ń ba lọ báyìí ni o, pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń lọ yìí, is there any hope? Tá a bá ní ká máa kọ 10 years síbí, ọdún 10 síbí, kí ló fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o? Yorùbá jí máa sùn. Jẹ́ ká ronú ara wa. Ẹ̀yin ènìyàn wa, ètò ta ní ká mú wá fún wa nìyẹn o, wípé àwọn ará ìlú Òkè Ọya ló ti ṣẹlẹ̀ o. Àwa tá a jẹ́ Yorùbá, àràbà túra mú ni odò ń gbárèrè. Ẹ jẹ́ kí àwa náà ká fọwọ́sowọ́pọ̀, ẹ̀yin ọlọ́dẹ wa, ẹ̀yin àmọ̀tẹ́kùn, ọ̀gá àmọ̀tẹ́kùn Ọlátúnjí Adélẹ́yẹ, tẹ́ wàá mú wọn, ẹ tò wọn, ẹ wàá tẹ́ wọn rẹ́rẹ́rẹ́rẹ́ kalẹ̀. Wọ́n repatriate them, wọ́n repatriate, wọ́n ṣe kinní kan, ẹ wàá mú ojú wọn, ẹ kẹ̀yìn wọn sí kámẹ́rà báyìí. Ẹ mú ẹ kẹ̀yìn wọn sí kámẹ́rà, ẹ ní ẹ ti mú àwọn agbésùmọ̀mí. Wọ́n wá to ìgò, wọ́n á to oríṣiríṣi kalẹ̀, wọ́n náà wọ́n gbà lọ́wọ́ wọn. Bí ẹ ṣe fẹ́ dẹ́kun ìwà ìgbésùmọ̀mí nínú ìlú lẹ́ ń ṣe yìí. Àwọn tó ń pa àwọn èèyàn tẹ́dẹ̀ mọ̀, ṣe àwọn olè wá ń kó wọn hàn? Ṣé a nílò pé kẹ́ kó wọn wá hàn wá? Kíkó tẹ kó wọn wá hàn wá yẹn kò torí ẹ̀kọ́ sọ pé kétò ààbò wà nínú ìlú. Kò sí kò wọ́n ọ̀rú sí wọn ọgbọ̀n sí, kò ní effect. So gbogbo ilé tẹ́ ń kó wá hàn yẹn kò ní mí ní o. Èyí tá a ń retí ni wípé ká tẹ̀ má gbúrò wọn mọ́, kí ìlú mọ́ fẹ́ pé yes, àlàáfíà ti wà nínú ìlú, ìyẹn láàfin lè máa sọ pé okay o, you are working. Eléyìí tẹ́ ìṣe tẹ́kọ̀ wá ń tò wọ́n, ṣé mo gbàtẹ́ tí ń tò wọ́n? Ọdún kọjá bẹ́ẹ̀ ṣe kó wọn nìyẹn nínú tírélà. Wọ́n ní wọ́n gba igi ọwọ́ wọn, wọ́n ti ní kí wọ́n ti wọ tírélà padà. Over 100 agbésùmọ̀mí tí wọ́n ní wọ́n kó nínú igbó ní ọ̀nà rẹ̀ ọ̀wọ̀ yẹn. Ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn ti ní kí wọ́n kọ́ líìdì wọn kan padà. Tẹ́ẹ̀dẹ̀ gba oríṣiríṣi nǹkan ìjà lọ́wọ́ wọn. So orílẹ̀-èdè wo ni èèyàn fẹ́ lọ wọ̀ bẹ́ẹ̀ yẹn tádẹ̀ kó nǹkan ìjà olóró sọ́wọ́? Ṣebí ẹ̀ ń travel? Ṣebí àwọn olóṣèlú wa ṣebí wọ́n ń travel? Orílẹ̀-èdè wo ló fẹ́ dé tí wọ́n á ká ammunition mọ́ ẹ lọ́wọ́, wọ́n á dẹ̀ gbà lọ́wọ́ ẹ, àwọn ni máa lọ. Wọ́n máa arrest ẹ ní, wàá lọ sẹ́wọ̀n ẹ̀, kò sí bó ṣe fẹ́ ṣe. O ò lè mú blade sínú báàgì gan rìn, o ò lè mú ọ̀bẹ, tó bá bá ọ̀bẹ mọ́ ẹ lọ́wọ́, you will go for it. Kọ́ bá ọ̀bẹ mọ́ ẹ lọ́wọ́, Ambele ń tà sí AK-47, wọ́n á dẹ̀ ka mọ́ wọn lọ́wọ́ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan míì. Wọ́n ní wọ́n gbà, wọ́n ní kan sì wọ́n kúrò, kan máa lọ. Bó ni wọ́n ń lọ? Ṣé wọ́n ti wá padà? Lẹ́yìn ìgbà yẹn, ṣé mo yọ ọṣẹ́ tí wọ́n ti wá ṣe nínú ìlú? Ọba tí wọ́n jí gbé ní Ọ̀wọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, ṣé wọ́n ti fi sílẹ̀?
wọ́n ṣe ń gbọ́ bá náà ń gbéjòyè ẹ wàá mú wọn ẹ wàá tí ní ẹ̀ ń ṣe fídíò for who to who àwọn lẹ̀ ń ṣe fídíò fún àwọn ló bèrè fídíò lọ́wọ́ yín àní kẹ́ stop ṣe fídíò ẹ ṣe ìdájọ́ fún wọn tẹ́ ẹ bá ti mú wọn ẹ fi wọ́n jófin nígbà tó mọ̀ pé tẹ́ ẹ bá ti mú àwọn kò sí nǹkan tó ń tẹ̀yìn ẹ̀ jáde òun ló ti yẹ kó tí wọ́n ń pọ̀ sí àní nínú ọ̀sẹ̀ tó kọjá síbi tá a wà ní ọjọ́ ìṣẹ́gun iye àwọn tí wọ́n ti wọlé tí à ń rí bó ṣe mú wọn lẹ́kọ̀ọ́ ni wọ́n mú wọn ní gbẹ̀rígbẹ̀ ni wọ́n mú wọn ní Badagry tí ẹ máa gbọ́ lẹ́nu ọlọ́run sọ pé we are from Ṣáàdì wọ́n wá láti Sudan kíní kan Sudan kíní kan Ṣáàdì ibẹ̀ náà ti ń wá ṣe ni wọ́n wọlé tìkẹ́ sí ìgbà náà ní wọlé wọ́n lọ ń kó àwọn èèyàn wọn wá wọlé sí ni ìjẹ́ ànádùn mehoro lẹ́nu lọ́rọ̀ wọ́n ti wá sọ di business wọ́n ti sọ di okòòwò ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ̀ ẹ̀yin ènìyàn wá lọ sórí Telegram Àṣàkẹ́ TV kẹ́ lọ wo àwọn fọ́nrán tá a mú wá fún wa mẹ́ àwọn tí wọ́n ṣe kinní fún wọn lókè ọ̀yà wọ́n gbìyànjú o àwa náà nílẹ̀ Yorùbá àràbà túra mọ́ odò ń gbárèrè jẹ́ káwa náà ká di ṣòkòtò wa jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan gbogbo ẹ̀yin ọlọ́dẹ Àmọ̀tẹ́kùn randro àbí anglo ranger gbogbo ẹ̀ṣọ́ ààbò tó pọ̀ rẹ́rẹ́rẹ́ sílẹ̀ Yorùbá mi rò bóyá ibi tí ojú kan ta wà náà ló yẹ ká wà o pẹ̀lú oríṣiríṣi ẹ̀ṣọ́ ààbò tó wà nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá mú wọn ẹ má sọ pé tí ń ṣe fọ́nrán ẹ ṣe kinní yẹn fún wọn tí ó dá fẹ́ ṣe yẹn dà Ọlọ́run á ràn wá lọ́wọ́ àní dààmú o lórí ìkànnì wa níbí bó bá ṣe ń ṣẹlẹ̀ àmà wa já wa sí wípé Yorùbá jí má sùn o a nílò láti lo ìfẹ́ o ọ̀dàlẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá o àwọn Fúlàní tó ń jẹ́ ọmọ Yorùbá tó ń jẹ́ orúkọ Yorùbá pọ̀ o Àkàndé kinní kan Adélékè gbogbo ẹ̀ ni wọ́n ń jẹ́ o Gbádégẹṣin Fúlàní ti pọ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwa tá a wá jẹ́ ọmọ Yorùbá gidi àwa náà ní ká mọ bá ṣe ṣe ra wa lọ́kan bí a ṣe mọ bí olúkálùkù a ṣe dá àlà ẹ̀ mọ̀ Yorùbá bọ̀ wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má ní àlà bẹ́ẹ̀ ni kò sí bó ti wù kó pọ̀ tó àlà máa wà ń bẹ́ẹ̀ kó dàpọ̀ mọ́ra tó àlà máa wà ń bẹ́ẹ̀ ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ dá wọn mọ̀ àwa tá a jọ mọ ọkọ àwa ẹ̀ náà níṣẹ́ yẹn wà lọ́wọ́ wa jẹ́ ká ṣe ra wa lọ́kàn àní dààmú Àṣàkẹ́ TV show là ń jẹ́ o lórí TikTok lórí YouTube lórí Facebook gbogbo ibẹ̀ náà la wà ẹ bá wà ń bẹ̀ lórí TikTok Àṣàkẹ́ Akọ́mọlédè ẹ pàdé wa lórí àwọn ètò wa ní dédé aago 10 la máa ń ṣètò ẹ ṣeun gan ni àní dààmú lẹ́gbọ̀n rẹ̀ àràn wà lọ́wọ́ o fọ́nrán yẹn wà lórí Àṣàkẹ́ TV ní òsè wọ́n pìpìtì ayé bá wọn gidi o wọ́n ṣe kinní yẹn fún wọn tààràtààrà o lórí ọ̀rọ̀ tí bàbá wa Anaconda tí wọ́n sọ orúkọ wọn ó dẹ̀ pé orúkọ wọn náà nìyẹn pé mo wá rí pé àwọn èèyàn wá tó wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnyín pé yes ohun tó lùwọ́ ṣe yẹ ohun tí Alhaji Rashidi olúwo tó fẹ́ ṣe yìí pé ohun tó darí pé yes ibẹ̀ láti máa mọ̀ bóyá wọ́n lóògùn bóyá agbára wà nínú ìṣẹ̀ṣẹ̀ àdúgbò sagbára nínú ìṣẹ̀ṣẹ̀ lákọ̀ọ́kọ́ Alhaji Rashidi olúwo oògùn wà agbára dẹ̀ wà ohun tẹ́yìn kọ́ dẹ̀ mọ̀ ní nínú ìṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá yìí tó ti yé ṣùgbọ́n challenge àwọn oníṣẹ̀ṣẹ̀ yẹn torí pé ó ti pẹ́ tẹ́tí máa kọ̀ dẹ́mu òòṣà tẹ́tí máa sọ pé òòṣà ò dá tẹ́ máa sọ pé ẹ̀yin ba lórí òòṣà ni pé òòṣà báwo tó ti yé sìn òòṣà yẹn gángan lèmi wọ́n fẹ́ fi challenge yín sìn ẹ̀yin fúnra yín náà lè ṣe fídíò lẹ sọ pé ẹ máa kówó lẹ̀ ó yá ẹ kówó lẹ̀ èmi ṣe tán bàbá Alhaji Rashidi Olúwo èmi ṣe tán ẹ kó owó lẹ̀ ẹ gbé owó lẹ̀ mi ì sọ pé bóyá owó báyìí ni mo fẹ́ gbà tó ti bá sọ pé èyí báyìí ni mo fẹ́ gbà ẹ máa sọ pé bí ó pa mí tó ti yé pé ohun tí mo fẹ́ jẹ ni mò ń wá èyí tẹ bá lágbára ẹ gbélẹ̀ òòṣà yẹn náà ló máa tún wá lọ ṣiṣẹ́ àwọn iṣẹ́ tá a fẹ́ kó ṣe òun náà ló máa lọ ṣe lára àwọn òòṣà àwọn orúmọlẹ̀ wa náà la máa bẹ̀ ẹnìkan nǹkan ṣoṣo náà láti máa lò ìjẹ́ kí ni òòṣà tá a máa lò òun ní ayélujára tó ti yé yín sìn ayélujára la máa lò bẹ́ẹ̀ ni ayélujára la máa lọ bẹ̀ lọ́wẹ̀ fún àwọn báńdíìtì mo fẹ́ náà Olódùmarè búra torí pé tí gọ́fìmẹ̀ntì bá sọ pé àwọn ò ní gbà kí àwọn jagunjagun wa kí wọ́n wọnú igbó àwọn bàbá dẹ̀ máa ń pòwe kan wọ́n ní bẹ́ẹ̀ lùbá kòkè tó kọlẹ̀ ó tún níbi tá a tún gbé ka bàbá Alhaji Rashidi Olúwo ẹgbẹ́ owó lẹ̀ èmi mọ ibi tí kọ̀ọ̀fà máa lẹ́la wà ayẹlẹ́la gbé bandits àpapọ̀ kódà gbogbo àwọn tó mọwọ́ tó mẹsẹ̀ tó wà nínú ilẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé Yorùbá tó tún gbàbọ̀dẹ̀ fún Yorùbá ẹgbẹ́ wọn gbogbo kálákó tẹ̀lé ayẹlẹ́la máa palẹ̀ wọn mọ́ kódà ibi tí wọ́n
tí àṣírí máa fi tú láti ẹ̀ tún máa fi mọ gbogbo àwọn tó wà nídìí ìdí ìbàjẹ́ yìí kọ̀ǹfàmù oníṣègùn lèmi èmi kọ́ mo ní ẹlẹ́la mi ì ṣe aláìlẹ́la ṣùgbọ́n àwọn àgbàbọ̀ wọ́n ní olè ní mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta mo mọ bí tí kọ̀ǹfàmù ibi táwọn kọ̀ǹfàmù ayẹlẹ́la wà ayẹlẹ́la pọ̀ o àwọn ayẹlẹ́la pọ̀ gan o pẹ́pẹ́ tọ́lẹ̀ jẹ́ pé onífèkì pọ̀ gan o tọ́pẹ́rẹ́ tó bá kó àwọn tó ní ayẹlẹ́la òrìjínà tó bá kó gbogbo àwọn ayẹlẹ́la tọ́lá àwọn irinṣẹ́ ayẹlẹ́la tó bá kó gbogbo wọn lẹ̀ tó jẹ́ 100 gẹ́gẹ́ bí àpẹẹrẹ 15 nínú wọn ló jẹ́ òrìjínà gbogbo 85 tó kù onírọ́ ni wọ́n èmi mọ bí tí kọ̀ǹfàmù ayẹlẹ́la wà tó ti Alhaji Rasheed Olúwo ó yẹ gbówó lẹ̀ bẹ́ẹ̀ ni ayẹlẹ́la gbé bandits á gbé gbogbo àwọn tó mọwọ́ tó mẹsẹ̀ tó rẹ pé tama tí ó máa fi ojú amòkùnṣèkà tí ayẹlẹ́la tó máa fojú ẹ̀hàn báyìí tó máa kà báyìí tó máa kara wọn pé yẹsẹ̀ ẹni báyìí náà mọ̀ nípa ẹ̀ ẹni báyìí náà mọ̀ nípa ẹ̀ ẹni báyìí náà mọ̀ nípa ẹ̀ ayẹlẹ́la sọ pé tó ń gbé oṣó tó ń gbé àjẹ́ wọ́n ti fi ayẹlẹ́la dára ní ojú tèmi níjẹ̀bú lọ́sọ̀sà bẹ́ẹ̀ ni wọ́n ti fi ayẹlẹ́la dára dáadáa èmi ti rí ẹni tó jalè táyẹlẹ́la pa látọ̀ bẹ ayẹlẹ́la lọ́wẹ̀ sí tó yẹ pé tọ́ni bẹ́ẹ̀ ni tó wá jí nǹkan bàbá pé mọ̀ ayẹlẹ́la lọ gbé ayẹlẹ́la gbé mo ti rí ẹni tí èèyàn pa tí àwọn ẹbí ẹni yẹn tọ́ lọ fi òkú ẹni yẹn tọ́ lọ fi ní ayẹlẹ́la pé gbogbo ẹni tó mọ̀ nípa ikú ẹni báyìí ayẹlẹ́la gbogbo ayẹlẹ́la gbé wọn tó ti yé Alhaji Rasheed kọ̀ǹfàmù ayẹlẹ́la wà ẹgbẹ́ owó lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bí ìfọmọ Yorùbá èmi ti ṣetán èmi ti dá challenge padà sí mo ti dá challenge dẹ́trò wà sáwọn oríṣẹ̀ṣe àwọn orúnmọlẹ̀ dá ẹ̀kọ́ jẹ́mi ẹ̀gbọ̀n náà ló máa lọ ṣiṣẹ́ wa ó yẹ ẹgbẹ́ owó lẹ̀ tó ti yẹ yín tó bá ṣùọ̀ fún yín ẹgbẹ́ owó lẹ̀ owó ẹni àwọn tẹ́ bá lágbára ẹgbẹ́ lẹ̀ èmi ṣetán tó ti yẹ tó bí àárín yẹn bí yóò ṣe jẹ́ nìyẹn tó pé èmi ti mọ̀ pé lè ṣe lè gbé owó lẹ̀. ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ́ bá wa gbọ́ lẹ́nu bàbá wa yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn nǹkan tí a ti lè lò náà gẹ́gẹ́ bí nǹkan tí bàbá yìí sọ wọ́n ní àwọn ọmọ tó ti confam bàbá tó sọ̀rọ̀ yìí Anaconda ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ṣe ní ọmọ tó ti confam yẹn àná àwọn ọmọ tó wà ní àkàkà wọ̀nyí ẹ bá wa lò láti fi fà wọ́n ẹ bá wa lò láti fi gbà wọ́n àwọn agbésùnmọ̀mí ẹ̀ bóyá wọ́n á tẹ̀ ẹ̀sùn lọ ni bóyá wọ́n á fẹ́ sí wọn lójú ni ẹni nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ jọ̀ọ́ ọba Olúwo wọ́n ní kẹ́ gbówó kalẹ̀ náà o bàṣẹ rí fọ́nrán yẹn nìyẹn mo mọ̀ pé ọ̀rọ̀ owó kọ́ ni tó bá ní kí gbogbo ọmọ Yorùbá gan kọ́ máa dá wọn náírà mo mọ̀ pé owó yẹn máa pé kì í ṣọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí láti rí ibi tó ti confam gẹ́gẹ́ bí kọ́tẹ́ sọ ni bàjẹ́ ti jẹ́ pé ẹni tó ti confam yẹn jọ̀ọ́ ẹ bá wa ṣe síbẹ̀ kí wọ́n bá wa gba àwọn ọmọ wọ̀nyí kalẹ̀ ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ Yorùbá là ń sọ yìí tá a bá gbára wa káwa náà ká ṣe nǹkan kó fi mọ̀ wípé Yorùbá ni wọ́n ń pè bí kí ilẹ̀ Yorùbá kan kó máa di ẹ̀rù jẹ̀jẹ̀ fún wọn kó máa bà wọ́n lẹ́rù àti wọ̀ ẹ bá wa ṣe nǹkan tá a bá ní màlá fi gbára wa sílẹ̀ àwọn ní èké àwa ní èké ṣèbóyẹ ká ti lò nǹkan tá a bá ní láti fi gbára wa sílẹ̀ ẹgbọ́n ìyẹn ni wa kí lẹ bá wa rí sí ṣé ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí a ní dààmú o a ní ká mú wá fún wa báwa náà ṣe rí o wípé kí lẹ bá wa rí sí o gbogbo ọmọ Yorùbá jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa o lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí yìí o ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí Ọ̀yọ́ ni wọ́n ń pè bí wọn dá wọn ò ṣe kinní kan dá ó yẹ ká jẹ́wọ́ ẹ̀ fún wọn báyìí tá a bá ti lè jẹ́wọ́ ẹ̀ fún wọn báyìí ìjọ ò la fẹ́ wá jẹ́wọ́ ẹ̀ fún wọn no ìjọ ò la fẹ́ wá jẹ́ kí wọ́n mọ̀ wípé sẹ́ àní this is Yorùbá land. It's no go area ni don't just try it bó ṣe yẹ kán ṣe mọ̀ nìyẹn wípé má débẹ̀ o Yorùbá má tẹ̀ sọ pé ó fẹ́ lọ try anything nílẹ̀ Yorùbá o tó bá gba ẹ mú bó ṣe yẹ kí wọ́n máa gbọ́ nìyẹn kì í ṣe pé kí wọ́n máa wá máa rọ̀ Yorùbá bíi ti báwo na amount they get ẹ lọ́wọ́ àwọn ọmọ Ìgbò àti fún wọn ní tọ́píìkì o na amount they get ẹ̀ máa gbọ́ ṣé kò yẹ káwa náà wá jẹ́wọ́ wípé no we no be only mouth we get o we get something ìmẹ̀ní o ó kúnlẹ̀ o ó pọ̀ gidi o bó ṣe yẹ kó ṣe rí nìyẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa bá wa dá sọ̀rọ̀ yìí o jẹ́ pé iná tẹ́ ẹ̀ ń wò wá iná lẹ gbé sọ́wọ́ ló wà níbi tó wà ẹ bá wa gbé jáde bá wa gba àwọn ọmọ wọ̀nyí sílẹ̀ ààrẹ jẹ́ àròmìnira lọ́dọ̀ àwọn olóṣèlú Ṣèyí Mákindé ọ̀tọ̀ lélẹ̀ tí wọ́n ti gbáná
ìsúrújì àbí súrì ìlú péjú lárí ni wọ́n ti gbá mú báyìí àti Oríyọmí o Oríyọmí Ọ̀yọ́ ń pè wọ́n kí ló ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Ṣèyí Mákindé o nígbà tí Ṣèyí Mákindé fẹ́ lọ sí gọ́fúnọ́ṣípù tó fẹ́ wọlé àárín yín tẹ́ ẹ bá ń kàǹpé tẹ́ ẹ ṣe gbogbo ẹ o àti ìlú péjú àti ọ̀sìn láàrin gbogbo fídíò ẹ ló wá ń ta kí ló ti yá wá dàárín irú pápápá òṣèlú nìyẹn use and dump ní wọ́n bá ti lo àwọn èèyàn báwọn máa ń pa àwọn èèyàn tì nìyẹn ṣe é rójú ayé lóde ṣe é rójú ayé lóde you see something ṣe é ti rí wọn bẹ́ẹ̀ yẹn torí pé ẹ̀ ń sọ pé kò sí. ṣe é rí wọn bẹ́ẹ̀ yẹn tó bá ti lo àwọn èèyàn àlòpàtì ní wọ́n ti lò wọ́n tán nìyẹn wọ́n ti use and dump jẹ́rí wọ́n ṣe máa ń ṣe nìyẹn ẹ wo ohun tí ọlọ́pàá yìí sọ báyìí ó ní. Yeah, so we have all of these items here. Then we just tell us what happened. How did you come about all of this? This followed a report made by one of the citizens of Nigeria that reported that while on his way traveling, a vehicle intercepted him and, of course, telling him to leave the road. And in an attempt to step out of the vehicle, he saw one Mr. Babatunde Adio, popularly called Suri Lupeju, coming out with an AK-47 rifle and threatening him to waste him if he does not stop. Upon that counter, they also beat him. It was a complaint of assault. He went to one of our outposts at the SRS and reported the incident. Upon the receipt of the information, the Commissioner of Police, Oyo State Police Command, CP Abimbola Ayodeji Olugbenga, PSM and IPS, directed the case to be transferred to CP monitoring units at the headquarters here, and the investigation subsequently began. So upon the investigation and realization that it was truly Mr. Suri and his men that attacked the said man, an investigation was extended to him, which he did not honor, which prompted the police to move on his location. And upon getting to the location, the man eloped into the tin hair and his house was thoroughly searched. Upon the searching of his apartment, some of these weapons here were discovered from his apartment. At first, when the house was searched, 4 arms, ammunition, and assorted criminal charms were discovered in his apartment, promptly recovered, and the area was full. Du dermacontrôle minivien, بالهايلورون خالص àwọn ọ̀ṣẹ́ adébátì ó pé fídíò ẹlẹ́bá wa gbọ́ yẹn o fídíò Súrí ìlú péjú tí wọ́n kó jáde àti bí àwọn ọlọ́pàá ṣe sọ̀rọ̀ wọ́n ní gbogbo nǹkan táwọn tó jáde wọ́n ní ọ̀dọ̀ ẹ̀ làwọn ti rí ó dà ṣe rí pé Ṣèyí Mákindé àti Ọ̀yọ́ ń pè wọ́n ti padà tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ Yorùbá jẹ́ ká ronú ara wa ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń tẹ̀lé àwọn olóṣèlú ṣẹ́yìn náà ti ń rí ọ̀dà ṣe ti ń rí wọn òkè o pé use and dump náà padà fi àwọn tí wọ́n bá ti sọ pé àwọn sátẹ̀lé wọn lẹ́yìn ṣe pé use and dump ó yẹ kílé náà kọ́ gbogbo ẹ̀yin tó kù kò kọ́ yín lọ́gbọ́n o ẹ̀yin tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ náà báyìí kẹ́ mọ̀ wípé nǹkan tó máa padà wá ṣẹlẹ̀ náà lélẹ̀ olúkálùkù kò yára ẹ̀ lọ́pọlọ níbi tá a bá dé use your brain olúkálùkù kò jí lójú oorun àní dààmú ẹ̀yin ènìyàn wa ẹ ṣé gan ni àní rí jù báyìí lọ lórí ìkànnì wa ẹ̀yin tí ẹ bá ti ní Telegram wa tá bá ṣètò ìtàn a fi líǹkì yẹn sí abẹ́ ibẹ̀ líǹkì yẹn gan ti wà ní bá ṣe ń ṣe ètò yìí látẹ̀kan ṣùgbọ́n tá a bá ti kọ́ọ̀tì ẹ̀ bóyá àwọn tó bá padà gbọ́ létà a máa wá fi líǹkì yẹn sí abẹ́ ètò yìí lórí YouTube a fi síbẹ̀ náà ẹ̀yin tí ẹ wà lórí Facebook náà a fi líǹkì yẹn síbẹ̀ tá a bá ṣe ń parí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ fi rí àwọn oríṣiríṣi àwọn fọ́nrán eléyìí tó ṣe gbé wá síta tí ẹ̀jẹ̀ wà ńbẹ̀ tó oríṣiríṣi nǹkan wà ńbẹ̀ tó yẹ pé inú Telegram ni àǹfààní wà fún wa láti lè fi sí ẹ lọ sórí Telegram wa kẹ́ lọ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ a ní àní jẹ́ kí etí wa kó di sí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú èlò àní dààmú o ká ní pàdé ayọ̀ ìpàdé wa bí oyin ire o
ire kàǹkà láyọ̀ o.